ìpínlẹ̀ kwara ò ní fi ọwọ́ yẹpẹrẹ mú títàbùkù tàbí ṣíṣe àkọlù sí ọmọdé látàrí bí ìwà ṣíṣe àkọlù àti títàbùkù àwọn ọmọ kéékèèké ti ń pọ̀ sí i lórílẹ̀‐èdè yìí. Ìjọba ìpínlẹ̀ kwara ti fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn kò ní fi ààyè gba ohun tó bá jọ mọ́ títàbùkù ọmọ wẹ́wẹ́ tàbí fífi tipátipá bá ọmọdé lò pọ̀, tí wọ́n ké sí àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún láti fi gbogbo ohun tó bá jọ mọ́ irú ìwà báyìí tí wọ́n bá kẹ́fín rẹ̀ tó àwọn aláṣẹ létí. Kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin ní ìpínlẹ̀ ọ̀hún, ìyáàfin ọpẹ́yẹmí afọláṣadé, ló ṣe àgbékalẹ̀ ìkìlọ̀ yìí lásìkò ìgbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn oníròyìn tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun nílùú ìlọrin tí ṣe olú-ìlú ìpínlẹ̀ kwara. Kọmíṣánná ọ̀hún sọ wípé kì í ṣe fífi tipátipá bá ọmọdé lò pọ̀ nìkan ni èèyàn lè fi ṣe àkọlù sí ọmọdé, bí kì í ṣe gbogbo ohun tó bá jọ mọ́ títàbùkù ọmọ kéékèèké bíi lílù lálùbami àtàwọn ìfìyàjẹni míì tó tako òfin, tó ní tí ẹ bá ṣàkíyèsí ojú àpá lára ọmọ yín látàrí lílù, ẹ kàn sí iléeṣẹ́ ìjọba láti lọ́ọ́ fi ẹjọ́ sùn tí àwọn ó sì gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ní kíákíá. Ó ṣe àfikún rẹ̀ pé yàtọ̀ sí pé ìjọba ìpínlẹ̀ kwara ní òfin méjì tí wọ́n fi ń fi ìyà jẹ ẹnikẹ́ni tó bá ṣàkọlù sí ọmọdé, wọ́n tún ti wá ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni 21 tí yóò máa mójútó, bákan náà tí yóò sì máa ṣe ìwádìí lórí ẹ̀sùn tó bá ní ṣe pẹ̀lú ṣíṣe àkọlù sọ́mọdé àtàwọn nǹkan tó bá jọmọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Afọláṣadé ló ti wá dá àwọn òbí àti alágbàtọ́ lẹ́kun láti lọ́ọ́ mọ ohun tí òfin ẹ̀tọ́ ọmọdé àti òfin tó ní ṣe pẹ̀lú títàbùkù ara ẹni tí ó sọ, tí méjèèjì wà fún ìdáàbòbò ẹ̀tọ́ ọmọ kéékèèké, tí ó wá rọ àwọn ènìyàn ìpínlẹ̀ náà láti ṣàtìlẹ́yìn fún ìgbìyànjú ìjọba láti gbógun ti ṣíṣe àkọlù sí àwọn ọmọ wẹ́wẹ́, tó mú dá wọn lójú pé gbogbo àfisùn tí wọ́n bá mú wá sí iléeṣẹ́ rẹ̀ ni wọ́n ó tètè máa yanjú ní kíákíá ní ìlànà òfin tí ẹlẹ́ṣẹ̀ kan kò sì ní lọ láì jìyà. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣé púpọ̀.